الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وصحبه وعلى من اتبع سنته إلى يوم الدين. أما بعد، أيها المستمعون الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. Adúpẹ́ fún Ọlọ́run subhanahu wa ta'ala. Ọlọ́run bá tí ó sọ ẹnìkọ̀ọ̀kan wá di ọjọ́ tí ní adúpẹ́ fún un. Ọlọ́run bá tí wá sí àìná lórí fún ẹnìkọ̀ọ̀kan wá ní àìná ìyọ̀ rẹ̀ adúpẹ́ fún ọlọ́run bá wá. Àwa tọrọ àlékún ìkí àti ìkẹ́ fún aṣíwájú wa, àwòkọ́ṣe wa, Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kárí gbogbo àwọn aráàlú rẹ̀, àwọn sọ̀hábà rẹ̀ tí ó fi kárí gbogbo àwọn mùsùlùmí àpapọ̀. Abẹ́lẹ́ ọ̀pọ̀ subhanahu wa ta'ala kí ó ṣe ìtàlẹ́ àti ti àlùkìyàmọ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa. Ohun tí ọ̀nà jẹ́ olùbánisọ̀rọ̀ wà ní ọjọ́ tí èmi, òun náà ni ohun tí a pè ní sọ́wọ́ àkọ́wọ́. Òun náà ni àwọn àwẹ̀ àgbàgbọ́ rẹ̀ léyìí tí Ọlọ́run bá tún sí lẹ́tọ̀ọ́ fún àwọn mùmínì láti kó máa gbà nígbà tí ètò ṣe fún wa lọ́rọ̀ yẹn tí ń ṣe Ramadan tí a ti parí ẹ̀. Ṣùgbọ́n síwájú, a wà sọ díẹ̀ fún wa níbi ọlá léyìí tí bẹ́ẹ̀ bí àwẹ̀ gbígbà. Wọ́n ní àwọn olùrántí kò yé wa. Wọ́n ní àdífù wa láti ọ̀dọ̀ náà ọba lẹ́yìn tí a pè ní àdífù tó ń ṣe. Lẹ́yìn wọ́n jẹ́ wípé Ọlọ́run subhanahu wa ta'ala ó ṣàlàyé fún wa látàrí káyé láti tóbi àwẹ̀. Wọ́n ní kódà ó fi jẹ́ wípé àwọn olùmọ̀dá wọ́n jẹ́ kó yé wa wípé ètò tí ń tóbi jù nínú ìran ìjọsìn àwọn apákan wọ́n jẹ́ kó yé wa wípé àwẹ̀ ni. Wọ́n ní kí ló fà? Wọ́n ní torí wípé àwẹ̀ tí a ń sọ la yadkhulu fihi riya. Torí wípé àwẹ̀ tí a ń sọ àwọn olùmọ̀dé kó yé wa wípé iṣẹ́ kan ni tí ọba ní ọmọ ṣe lẹ́yìn tó jẹ́ wípé sí àárí ni kì í sábà wọlé. Wọ́n ní onígbé afdalul a'mal wa ahabbuha ila Allahi as-sawm. Àwọn akẹ́kọ̀ọ́ olùmọ̀dé kó yé wa wípé nínú iṣẹ́ tó máa nìyẹn tí ọmọ sí tó fi lọ́lá jù ó lọ́wọ́ kó sì máa nífẹ̀ẹ́ sí lọ. Wọ́n ní aṣọ òun náà ní ìmá gba rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Wọ́n ní wàfọ́gbọ̀lù síyá hátà alá àṣọlá. Wọ́n ní tó fi wípé àwọn olùmọ̀ wọ́n gbé ọlá fún àwẹ̀ nígbàdé wípé wọ́n wá dáwẹ̀ fún ju kíkí lọ. Wọ́n ní kọ́ọ̀lù tó fi dé wípé àwọn olùmọ̀ wáyé kó yé wa wípé ní àná sọ́lá yàtọ̀ kò lò fi ìrìyà. Wọ́n ní torí pé ó ṣeéṣe kọ́ máa nìyàn kọ́ máa kí o. Ṣùgbọ́n àníyàn ti fi kí òun náà nítorí àníyàn sí àárín àti sí agbóni. Kí wọ́n lè mọ̀ wípé lágbájá náà ló kí o. Lágbájá náà òun náà máa mú kí ọmọ tó ń jà. Wọ́n ní torí ẹgbẹ́ ìyàwó wọn fi sọ báyìí. Wọ́n ní wàhálà máa sọ ò. Wọ́n ní ṣùgbọ́n ẹ̀ẹ́dẹ́ àwẹ̀ káwọn sọ nípa rẹ̀. Fà ìnáwó láàyè kúlú àbíyá. Wọ́n ní kí ẹlọ́mọ wípé sí
gíga. Wọ́n ní wà ní ìwúrẹ̀ kọ́ọ̀lá náà. Wọ́n ní látàrí ilé òun náà ní ọlọ́run bá tó láàrin ga ló fi sọ báyìí wípé kó lò ámàlẹ̀ ní àgbà. Ó ní gbogbo iṣẹ́ lẹ́yìn tí ọmọ ànábì ágà tó bá ṣe láwù òun náà ló sì lẹ̀san rẹ̀. Ìlà sọ̀wọ̀ àyàfi àwẹ̀ nìkan fà ìnáwó yìí kẹ́ ẹ lọ́mọ wípé èmi ọlọ́wọ́ ọba èmi nìkan náà mo làwẹ̀ tí sì san ilé san rẹ̀ wà á nà àkìsì mi. Kẹ́ ẹ sì lọ́mọ wípé èmi náà ní san ilé san dèdè tó bá tọ́ sí kálukú nípa ẹ̀san èmi náà lè san fún yín. Wọ́n ní ẹ̀gbọ́n ọ̀rọ̀ báyìí. Wọ́n ní kẹfọ́ lọ ní ànáwó láàyà sóhùn àbẹ̀ tó ní pé ẹrú kan kò ní máa gbà rẹ̀ ìlà ìdàdáàdá mú ìsọ̀dẹ̀ wọ́n ti dìgbà. Àyàfi nítorí pé àníyàn rẹ̀ máa tó ká níwájú ọlọ́run bá. Wọ́n ní ọ̀nà apákò ìgbà wọ́n sọ ilé. Wọ́n ní ṣùgbọ́n wà sọ́fì. Ṣùgbọ́n èyí tó fi ń lọ láti tó fi ń ṣe kí ni o tó fi ń jó òdodo jù. Òun náà ni àná àpọ̀ àgbà. Èyí tó fi ń lọ láti gbogbo sẹ́ká mi ṣe nínú bá ẹni máa ní ojú rí ọlọ́wọ́ bá. Wọ́n ní òun náà ni wọ́n ní bá àgbà ní ìgbà ìgbà. Lẹ́yìn pé ká ní káàpọ̀ nínú ọlọ́wọ́ bá. Wọ́n ní iṣẹ́ rẹ̀ wọ̀ wọ̀ sọ̀lá. Wọ́n ní òun náà ni ìmàkíyò. Wọ́n ní ìkọ́ òní àdéhùn sílá ìfọ̀sẹ̀lá. Látàrí ọ̀rọ̀ ìṣọ́lọ̀ ọ̀rọ̀ àkíyèsí àti ọlọ́run máa bá àkóso láì gbé. Wọ́n ní fi hadith sahih nínú hadith tó wà lọ sahih. Wọ́n ní òṣìṣẹ́ ọ̀rọ̀ sọ́lá yìí pé istaqimu wala tuqsaw wa'lamu anna khayra a'malikum as-salah. Àdàbí sọ̀kọ́ àyè pé istaqimu ẹ̀yẹ òṣìṣẹ́ ọ̀rọ̀ bá ẹ̀gbọ́n lọ́wọ́ bá bọ́ tẹ̀sí tó déédéé pẹ̀lú ẹ̀. Ẹ má ṣàkóso ọlọ́wọ́ báyìí. Kódà kí ẹ wá lọ́mọ wà lánàá tó sọ̀rọ̀. Kí ẹ lọ́mọ wípé iṣẹ́ tí wọ́n ní ẹ̀sẹ̀ láti rí ojúre ọlọ́wọ́ bá ní ṣe débi wípé kẹ wá pé ẹgbàá 100% bẹ́ẹ̀. Wà lánàá tó sọ̀rọ̀ ní ṣe kọ́ dáná débi wípé kẹ wá pé ọlọ́wọ́ bá yọ gbogbo tó fẹ́ yọ bẹ́ẹ̀ nígbà chéńjì rẹ̀. Ṣùgbọ́n àwọn ẹ̀rọ ní pé òkú wà lẹ́kọ̀ọ́ ẹ̀yẹ oríṣi ọlọ́wọ́ bá ẹ̀rọ mọ́. Àmìnà ọ̀yọ̀ àmìnà ìmùsọ̀lá ètò fífún oore jù nínú gbogbo sẹ́gbẹ̀ náà ṣe tẹ̀lé fi rí ojúwe ọlọ́wọ́ bá òun náà ní ìlú tá a sí náà lè fún yìí tí sì kí ní wákàtí márùn. Wọ́n ní látàrí ọ̀rọ̀ tó wò ló sọ ó jẹ́ kó yé wa látàrí tí kò di àwẹ̀. Bákan náà ẹ̀gbá wà ní tiwa láti ọ̀rọ̀ òṣìṣẹ́ náà wọ́n bá. Wọ́n ní àdéhùn kò jẹ́ pé sáà tí ó gbà wá. Wọ́n fi ọmọ ọmọ àdéhùn tó ọ̀gá kó yọ sí i. Àwọn ọ̀ṣun ní dáhì sọ ọmọ ọmọ àdéhùn sẹ̀lẹ̀ láti ọ̀rọ̀ òṣìṣẹ́ náà wọ́n kí ìyá àti ọlọ́kùnrin ọ̀gá ọ̀dọ̀ sọ ìwé. Ìnà fìlì jáde náà ti bá a. Ó ní ẹ̀yà oríṣi ọlọ́wọ́ bá kẹ́ ẹ̀rọ wípé lọ́dọ̀ pé ìyá ìyá náà tó jẹ́ pé gbogbo àwọn ọmọ ènìyàn tí wọ́n fojú rí gbogbo iṣẹ́ tí wọ́n ti síwájú. Kẹlẹ̀ wọ̀ wípé lọ́jọ́ táwọn àlùjànnà tá à ń sọ yìí ó ní àwọn ilẹ̀ lẹ́yìn tó yẹ kí á bá wọn bẹ̀. Kódà Yorùbá làwọn wọ́n wà máa sọ bẹ́ẹ̀ fún gbogbo àwọn ẹrú sọ náà wọ́n bá. Lápapọ̀ wípé wọ́n ní àbí Yorùbá làwọn wọ́n ní ìyàwó wọn máa bẹ̀rẹ̀ pé kí ló kọ́ ẹ̀lẹ́kùn òun náà ní wọ̀dà àwọn ọ̀dà ilẹ̀ tó bẹ̀rẹ̀ pé ọ̀dà lò ni wọ́n gbé ilẹ̀kùn. Wọ́n ní yàtọ̀ kan nínú àsọ ìlú yàwó nàìjíríà. Wọ́n ní ilẹ̀kùn náà sọ àwọn tí ó bá bẹ̀ wọ́n láti bẹ̀rẹ̀ nìkan òun náà ní àsọ ìlú gbogbo àwọn tí wọ́n yẹ gbàwẹ̀ láyé ọ̀nà bẹ̀rẹ̀ kan òun náà ní ó gbàdé bá jẹ náà. Wọ́n ní làyè kúrú nínú àkàdé wọ́n yóò tó ṣe ní ilẹ̀kùn náà sọ kò sí ẹnì kankan tí ó gbàdé wọ́n láti bẹ̀rẹ̀ náà àyàfi àwọn gàwé nìkan. Wọ́n ní fàyẹ̀tọ́ ó
wà máa sọ bẹ́ẹ̀ fún àwọn olùgbàgbọ́ lọ́jọ́ náà wípé àìlọ sọ ìwọ̀n àwọn gbàwẹ̀gbàwẹ̀ pọ̀ àwọn ẹrúsọ náà ọba tí wọ́n máa ń gbàwẹ̀ fọ́ náà ọba àìlẹ̀wò àwọn dà fàyàwó wọ́n làwọn náà bá dìde ìgbé dàbẹ́ yàrá wípé ọlọ́ọ̀ba àmọ́ ń jẹ́ pẹ̀lẹ́ wọ́n ní nígbà tí wọ́n bá dáhùn wọ́n wà pé láàyè àdúgbò nínú àádọ́ wọ́n yìí ìdẹ̀kùn náà wá sọ ìkùwà sẹ́yìn kankan tí ó bá bẹ̀ wọ́n láǹjẹ́ náà àyàfi àwọn ilẹ̀ lẹ́yìn kan àwọn wo àwọn tí wọ́n jẹ́ ìgbàmù ọlọ́wọ́ bá. wọ́n ní fàkìlà dákọ̀lù òwúlẹ̀ nígbà tí wọ́n bá ti bá bẹ̀ wọ́n láǹjẹ́ náà òwúlẹ̀ wọ́n tilẹ̀kùn bẹ̀ kò sẹ́yìn kankan tí ó tún ìkàlẹ̀ wọlé náà. wọ́n ní fàlàyé àdúgbò nínú àhàdì lẹ́yìn àwọn dáǹsì kò wá sẹ́yìn kankan tí ó lè ìkàlẹ̀ wọlé náà. wọ́n ní mùtàkùn àlè àdéhùn tá a kà yìí ìmáàmù wa Bukhari àti Muslim òun náà yọ gbà wá. eléyìí sọ fún wa nípa títóbi ààwẹ̀ àti ọlá tí ń bẹ fún ààwẹ̀ ìtọ́jú ọ̀rọ̀ yẹn àti ìtọ́jú àwọn nàwáfíì àwọn ààwẹ̀ àtàkọ́ rẹ̀. أقول ما تسمعون وأستغفر الله لي ولكم وسائر المؤمنين واستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين. أبدا الله سبحانه وتعالى كي يوسي جواتي ومسي ياسي ما فيه مقوى وجيكي أسي أولا ولله وسبحانه وسبحانه. نحن الحمد لله àti sọ díẹ̀ fún wa nípa ọlá tí ń bẹ ní ìmọ̀lára lọ́pọ̀lọpọ̀. Ká wá lọ síbi àwọn àwẹ̀ lẹ́yìn tó jẹ́ àtàtọ̀ wọn tó jẹ́ àwọn àwẹ̀ àtàtọ̀ rẹ̀. Alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ lẹ́yìn tí àkọ́kọ́ lẹ́nu bá. Òun náà ni síyáàmù sí kájí àjáde ní ṣàwárí. Òun náà ni àwẹ̀ mẹ́fà lẹ́yìn tí ó lẹ́tọ̀ fún mùmínì láti gbà nínú ṣàwárí lẹ́yìn tí àwẹ̀. Òbíṣẹ́ náà ọba kí ìgbà tí ọlọ́run náà bá. Ó sọ bẹ́ẹ̀ wípé ó ní àǹsọ́ọ̀nà ọ̀rọ̀ ó ní èyíkéyìí ẹrú sí ọlọ́run ọba tó bá gba àwọn ọ̀rọ̀ ní bó ti tọ́ àti bó ti yẹ. Fún màá gbà àrùn sí dáì ní ṣàwárí. Lẹ́yìn náà ó wá fi àwẹ̀ mẹ́fà ó wá fi tẹ̀lé nínú oṣù ṣàwárí. Oṣù wo ni oṣù ṣàwárí tí sí oṣù kẹwàá oṣù ojú ọ̀run ní ìdí àwẹ̀ yìí. Ànábì ní dáadáa kàṣíyá mi dà. Ànábì ní yóò máa tàgẹ́gẹ́ bí ẹni pé ẹni tá à ń sọ yìí ó bá àwẹ̀ fún ìdí ọdún kan fún ẹ̀sán tí ó gbà lọ́dún ọ̀gá ni. Àwa ní sáà tó jẹ́ lọ sọ ìkọ̀wé yé wa bóòlù ó sì jẹ́ pé èèyàn gba àwọn ẹ̀kọ́ oṣù kan yóò wà gba mẹ́fà tẹ̀lé yóò wà gba ìgbà ládá wípé òjò kan àdébí sọ̀rọ̀ ẹ̀sìn àkọ́wọ́ àpàdà má sàn ìlú fún wa. ó ní sí gbogbo yín náà wípé bí mùmínì kan tó bá fi ṣiṣẹ́ dáadáa nínú ẹ̀sìn wa yìí ẹ̀sán mélòó ni wọ́n máa kọ́lẹ̀ fún náà ẹ̀sán mẹ́wàá fún iṣẹ́ dáadáa. Wọ́n ní ká bá wà multiply oṣù mélòó làkúkà oṣù kan ọjọ́ mélòó àmẹ́ ọgbọ̀n ẹjọ́ àbẹ́ẹ̀kọ́ ni. So 30 multiply by 10 kí náà mọ̀ jẹ́ yóò mọ̀ fún wa ní 300. Àṣẹ́lẹ̀ ẹ̀kọ́ ni yóò mọ̀ fún wa ní 300. Lẹ́yìn náà ẹ̀tún wá gba mẹ́fà sí. Kí ló jẹ́? Lọ́jẹ́ 6 times 10 kí ló jẹ́ 60 papọ̀ mọ́ tí o lè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ́jẹ́ ọjẹ́ 360 iye òǹkà ọjọ́ ojú ọ̀run yìí sẹ́nà lẹ́kọ̀ọ́ òǹkà ẹlẹ́kọ̀ọ́ káńkà kí ni 365 àti kí ni 366 ìtànà bí
júwe fún wa wípé ẹni bá fi gba àwọn ọ̀rọ̀ náà ó gbà bó ti tó àti bó ti yẹ ọba fi mẹ́fà tẹ̀lé àdàbí ni gẹ́gẹ́ omi ọdún kan tó fi gbà wẹ̀ ní láti sọ fún wa. Ìmáàná ẹni bá ṣiṣẹ́ kan ló mọ̀ ní dáadáa lẹ́wọ̀. Ìmọ̀ bẹ́ẹ̀ àlàyé ti yé wọ́n ní ilé ìgbà yìí. Ìbéèrè náà wà débi pé kọ́dà sáà. Tí a kúkú mọ̀ wípé irú oṣù tá a ṣe lò náà àwọn ọjọ́ mélòó la gbà àwọn mọ́kànlélọ́gbọ̀n alẹ́ ẹ̀kọ́ ni wọ́n ní ọlọ́wọ́ ọba wa ọba aláàánú sí wa ní ọkọ̀ oníkẹ̀ẹ́ fún wa. Lóògùn ìgbà tó jẹ́ wípé odidi oṣù náà la fi gbà wẹ̀ ọlọ́run kò ní sọ wípé àlàdà mọ́kànlélọ́gbọ̀n ló fún wa yóò fún wa ní ẹ̀sán ìlú pípé. Torí pé oṣù oníkà fi gbà wẹ̀ òun náà la fi gbà wẹ̀ ó dín àbúrò ọlọ́run bá ní kí n ẹ̀sìn ìlú pípé. Àgbẹ̀lọ́ ọba kó máa ra àyè kan wa kó máa ra wa ní ẹ̀sán olóore wa. So eléyìí ló náà máa jẹ́ ìṣègùn òkú fún wa láti ṣèkìlò láti fi gba àwẹ̀ mẹ́fà léyìí tí ó ṣèkìlò tí ọ̀dẹ́kọ̀ tó ń gbìyànjú láti gbà ní ṣèkìlò ìṣàwárì. Ṣùgbọ́n aláǹfààní láti gbà láti ọjọ́ kejì ọdún títí tí oṣù tó fi parí. A lè ká tẹ̀lé àbí ká gbà nínú pàṣípààyàn bóyá ọgbà méjì lónìí ọgbà mẹ́ta lọ́kọ̀ọ́lá ọgbà ọgbà nígbèrè kọ́sà ti pé ó sì lòkù parí. Wọ́n ní eléyìí jẹ́ àwẹ̀ àgbàgbọ́ ẹ alákọ̀ọ́kọ́ ní ìjábí lọ́wọ́. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni síyá yawmu Àrafà ìwé ìkàdì. Òun náà ni àwẹ̀ lẹ́yìn tí ó lẹ́kọ̀ọ́ fún àwa mùmínì láti gbà ní ọjọ́ yawmu Àrafà níjọ́ tí àwọn ọmọ ìyá wa tí wọ́n ń bẹ ní hajj tó gbọ́n ti kí ni tí ọjọ́ náà tí ó wà máa jẹ́ ọjọ́ kẹsàn-án oṣù ìjà òun náà ní ọjọ́ yawmu Àrafà. Àwa tí àbáwá sí níbẹ̀ lọ́jọ́ náà wọ́n ṣe lẹ́kọ̀ọ́ fún wa láti kírun láti gbà wẹ̀. Kódà àwọn ọjọ́ yìí ó lọ́la ní wípé ọmọ ọba tó sọ̀rọ̀ àwọn ọjọ́ yìí ó sọ ní Al-Qur'an. Ọlọ́ọ̀bá ni wal-fajr wa layalin 'ashr. Ọlọ́ọ̀bá ni mo fi àsìkò gbà Al-fajr ni mo fi búra. Kódà wa layalin 'ashr àti àwọn ọjọ́ mẹ́wàá kan ló fi búra fún yín. Àwọn ọjọ́ mẹ́wàá wo ni? Òun náà ni àwọn ọjọ́ mẹ́wàá oṣù ìjà. Ọlọ́ọ̀bá ni ti kí ni o fi àwọn ọjọ́ mọ̀ búra fún yín. Ní sókè òun náà ní pé ẹ̀kọ́ ni fún àwọn àmọ̀lẹ́ láti gbà wẹ̀ bí ọjọ́ náà. Gẹ́gẹ́ bí ẹ̀ka wá sí wa, àbí sọ̀rọ̀ ẹ̀sán ọ̀sán ìwé ó ní síyáàmù yawmi Àrafà ó ní ẹ̀rí àwọn ọjọ́ yawmu Àrafà àtẹ̀síwò àlọ́wọ́ọ̀yì أن يكفر السنة التي قبله والسنة التي بعدها. Ànábì ní bíyàn bá fi sojú kòkò àti ká yóò máa fa sábàbí ìmọ̀ pa ẹ̀ṣẹ̀ rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ wípé àwọn onígbàgbọ́ kan bí ìkọjá wípé yóò ṣe síwájú àti ọdún kan sẹ́yìn yóò ṣe kí ni òun yóò pa àwọn ẹ̀ṣẹ̀ kékeré bíyàn bá dá nínú rẹ̀ yóò pa ẹ̀ fún yìí. Èyí ìgbẹ́lẹ̀ kejì. Wọ́n ní ara àwẹ̀ méjì tó bẹ tí akúgbẹ́ náà sojú kòkò àti máa gbà. Òun náà ní síyáàmù yawmi Àṣúrà. Òun náà ní àwẹ̀ ọjọ́ kẹwàá nínú oṣù Muharram nínú oṣù kìíní ojú ọ̀run. Àwẹ̀ ọjọ́ kẹlò ọjọ́ kẹwàá. Kí ló fà? Torí wípé nígbà tí àyè sọ̀rọ̀ ẹ̀sán tó dé ìlú Mẹ̀dínà lọ́jọ́ kìíní àná. Ó bá àwọn Yàhúdí lẹ́yìn tí wọ́n gba àjọ ọjọ́ yìí. Ànábì sọ̀tàn ó wá gbé lè pé ẹ̀yin Yàhúdí kí ló fa sábàdì tẹ̀ fi gba àwẹ̀. Wọ́n wá ní ọjọ́ tó jẹ́ kí ọlọ́run bá gba Ànábì Mùsá lọ́wọ́ Fáráò àtọwọ́ ogun ẹ̀. Àwa máa ń fi ọjọ́ yìí àwọn fi dúpẹ́ fọ́lọ́wọ́ ká lórí orí fún Ànábì Mùsá àti ìṣúná pọ̀sẹ̀lá. Nígbà yìí tó bá jẹ́ wípé bẹ́ẹ̀ ni àjẹ́ wípé mo lẹ́kọ̀ọ́ sí Ànábì Mùsá jù yí lọ. Òun náà ni Ànábì sọ̀tẹ́lá ọwọ́ àṣẹ ìmọ̀ gbàgbé ìkóso lẹ́kọ̀ọ́ fún ọ̀rọ̀ òye. Ànábì wa ni àjẹ́ wípé tó bá wù mí lọ́dún tí ń bọ̀ ìgbà ọjọ́ kẹsàn-án ìtùwà gba ọjọ́
làwọn afáàkàn sọ wípé ajẹ́ wípé ẹ̀tọ́ ni fún mìíní ẹni tó bá fẹ́ gba àwọn ọjọ́ yìí wọ́n yá kọ́ gba ọjọ́ kan síwájú rẹ̀ àti kọ́ gba ọjọ́ kan lẹ́yìn rẹ̀. Ìmọ̀ bẹ́ẹ̀ rẹ̀ ní pẹ̀lú pé ìyẹn lè gba ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kẹwàá àti kí lọ gba ọjọ́ kẹwàá àti ọjọ́ kọkànlá láti ṣe kí lọ láti lè fi apá ọjà méjì. Gẹ́gẹ́ bí ẹ̀jọ̀ wá sí wá lórí ilé, àbí ni síyáàmù yóò ní àṣùrọ̀, àbí ni ẹ̀ẹ́rí àwọn ọjọ́ yóò àṣùrọ̀ yìí. Àtẹ̀sìmù àlàbọ́ọ̀lì ẹ̀yìn káfíọ́ sádàdà lẹ́tì kọ́dà. Ó ní bẹ́yẹn bá fi lè gbà tó sì yóò kó àti gbà kọ́dọ̀ ọmọ wípé ọlọ́wọ́ ọba yóò sì kí o yóò sì àhá ẹ̀sẹ̀ omijọ́ tó kàn lẹ́yìn lé oṣùwájú. Àwọn ẹ̀sẹ̀ lé oṣù kìíní kó ti sẹ̀ síwájú ọlọ́wọ́ oṣù kìíní yóò bá ọ̀dọ̀ tó kàn lẹ́lẹ̀. Náà bákan náà lára àwọn tó jẹ́ wípé ó tó lẹ́kọ̀ọ́ fún mi ní láti fún wa gbà òun náà ni sọ́ọ̀mù ìtẹ́yìn mọ̀lẹ́mọ̀lẹ́sì òun náà ni àwọn ọjọ́ Mọ́ndé àti ọjọ́ Àlàmísì ó lẹ́kọ̀ọ́ fún mi ní láti tó sojú gbòòrò láti máa gba àwọn àwẹ̀ kí ló fà nítorí pé àlẹ́ sọ̀rọ̀ ẹ̀sán ó ní kó yé wa ó nítorí pé ọjọ́ Mọ́ndé àti ọjọ́ Àlàmísì náà wò àwọn ọjọ́ tó lé wípé àwọn màláíkà wọ́n máa ń kó sẹ́ẹ̀lì kọ̀ọ̀kan wa gbọ́dọ̀ fi hàn ọlọ́wọ́ ba. Ọ̀sẹ̀ iṣẹ́ mẹ́ta ṣe lọ́sẹ̀ ọjọ́ tí wọ́n lọ kó hàn ọlọ́wọ́ ba gbé láti ọjọ́ tọ́sídẹ̀ẹ́ tó lọ tó fi di kíló tó fi di Mọ́ndé yìí àwọn iṣẹ́ lágbájá lágbájá tó ṣe. Àdébí wa ni ó máa ń wù mí kọjá wípé nígbà tí wọ́n bá kó iṣẹ́ mi hàn ọlọ́wọ́ ba wọ́n tún béèrè pé kí ni tún ṣe lọ́wọ́ fún pé lágbájá ọmọ lágbájá nínú tó gbàwé lọ́ni. Wọ́n ní sábà délé òun náà yà ní sọ̀rọ̀ sálá ló fi ní àkọ́lẹ́kọ̀ọ́ fún òmìnir láti kíni láti tún máa gba àwẹ̀ ọjọ́ yàwó ọjọ́ Mọ́ndé àti ọjọ́ Tọ́sídẹ̀ẹ́. Bákan náà lára àwọn àwọ̀ tó jẹ́ wípé ó yẹ kí òmìnir ó tún ṣe ojú kòkòrò láti máa gbà òun náà ní síyáàmù aláàdájì àyà nìkú ní ṣàkíyè. Òun náà ní kéèyàn ó gbìyànjú béèyàn bá ti lè gba gbogbo ìtaṣọ èèyàn lè gbàwé Mọ́ndé kò lè gbàwé Tọ́sídẹ̀ẹ́ kò gbàwé lọ́wọ́ alfa àdàbí ètí ọ̀gá tó dáa òun náà ní ó wá kéré náà fún gbùgbì ní òdodo pé láàrin oṣù kan èèyàn gbọ́dọ̀ máa gba àwẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. Àwẹ̀ mélòó? Àwẹ̀ mẹ́ta nínú oṣù kọ̀ọ̀kan. Kí ló fà? Torí pé béèyàn bá ti fi ń ṣe bẹ́ẹ̀ ẹ̀sán wípé lágbájá gbogbo ìṣẹ̀mí rẹ̀ ó di ọdún kan ó ti kíni ó fi gbà rẹ̀. Gẹ́gẹ́ bá ti sọ fún wa lẹ́ẹ̀kan pé béèyàn bá fi lè ṣe dáadáa kan ládá mélòó yóò máa gbà ládá mẹ́wàá. Ọwọ́ àgbà àwẹ̀ mẹ́ta nínú oṣù kan àjẹpẹ́ ládá mélòó lò ládá ọgbọ̀n. Ìwà ń gbà nínú gbogbo oṣù àjẹpẹ́ ara ẹ̀sán tí ó dé bá níwájú ọlọ́wọ́ bá òun náà ní wípé kí o òdìdí ọdún kan olùfẹ́ ilẹ̀ ló fi ta kù. Gbogbo náà sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ayé òkú. Ajẹ́pẹ́ tí láwọn ẹ̀sìn tóbi tó lò tó jẹ́ pé gbogbo ẹ̀ sàn ọdún kan. Ọwọ́ ayé máa ṣe wá lé ìmọ̀ wípé kí ló dé tó ọba fi ṣe kù kẹ́yìn fún àdúgbò máa dé wọ mẹ́sàn-án ọ̀bẹ̀ sọ̀dà. Ìtọ́fà òun náà ní wípé àwọn tó síwájú wa àwọn kúmẹ̀ àwọn ìjọkó síwájú wa látòrí àdẹ́bí Ádámù àdẹ́bí Núhù àdẹ́bí ìyàwó fún wọn bẹ́ẹ̀. Iye ọdún tí ẹnì kọ̀ọ̀kan wọn lò láyé ọ̀pọ̀ ti wáyé lọ. Lápèjú ẹni àdẹ́bí Ádámù ó lo 1000 years. Àbẹ́rẹ́ báwo? Àdẹ́bí Núhù ó lo more than 1000 years láyé. Jàmá ṣé iṣẹ́ ẹni tó lé wípé ó lo 1000 years láyé tó ṣe tí ó fi wà lójẹ náà ṣé lẹ́yìn tí ó lo 60 years ṣé iṣẹ́ kan náà wọ́n jọ ṣe wà láì kò lè jọra wọn. Bàbá yẹn gbọ́ mi yé àwọn tó síwájú wá sẹ́ ọdún mélòó ni wọ́n lò 1000 years sókè. Àlùjẹ́ náà náà láti ṣe lọ wò. Bẹ́ẹ̀ sì ni 1000 years tí wọ́n kò kú dàbí tiwa. Sẹ́mi pé nígbà tí ọba fi lè lo láti gbé ọba ti lè gòkè 50 sókè 60 yóò tún máa kílè wípé
ẹsẹ̀ kan àti owó mi ẹsẹ̀ tó jẹ́ pé wọ́n bá fi lé pé ó ti mọ́ ọ̀nà wọn lè fi ẹ̀yìn kan máa ń fà ní so yàrá kí á pè láti àìsàn àgbáyé ṣùgbọ́n àwọn táwọn ń sọ ìdíkàyé tiwọn yàrá ẹni bá lò 800 àtùmọ̀ ló tún pé kò sí tó wà lọ́dọ̀ yìí tí èsì ní pẹ́tà tí ó wà lọ 60 yóò wà bẹ̀rẹ̀ sí máa jẹ̀pá ẹni tó ti lọ 60 tó ti wọ́pà níbẹ̀ láwùjọ ti lásìkò yìí tóun náà sì náà tàn wípé iṣẹ́ náà wọ ẹni síwájú ṣe tí ó fò àjẹ́ náà ìlú kúrò fò àjẹ́ náà iná ẹ̀ ní àdájọ́ sọ kámẹ́sàn ọ̀dọ́ ẹ̀ sàn ló fún wa bẹ̀rẹ̀ ọ̀gá kí ló lóun bá ṣé àbùjẹ́ náà kan náà ní ọ̀wá tó náà ní àtọ̀wọ́ tó síwájú náà wọ́n jọ wọ̀ ọlọ́ọ̀bá ní bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá ní ta àrẹ́ mi nìkan ọlọ́ọ̀bá kó o lásì abẹ́sẹ̀ ọjọ́ orí tó fún wa nígbà ní tí ó fò ó kéré pọ̀ ọ̀dà ẹ̀mọ́ wọ̀nyí ẹ wá lẹ́nu àbáyé àyèmọ́yé nǹkan àpò àwọn òfin yóò wá kú sọ̀wọ́ ẹni bá lè sojú kòkò fẹ́ dà ara rẹ̀ náà òun náà ní nàìjíríà tó kọjá tí wọ́n ní kẹ́lẹ́ àwàkáwá òun kẹfẹ́ náà ni wọ́n bá fi lé bọ́mọ̀ yẹn lọ́wọ́ àti ìlú fi sí láàmì ó fi sí láàmì dé náà lọ. Tí yẹn bá sì fi sí dáadáa ó fi sí dáadáa fún yàrá ẹ̀. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú kí ló àwọn àmì àfúrọ̀ ọ̀rọ̀ bá fi ta àlùkò náà yìí kò dá wá lọ rẹ̀. So àwọn afi eléyìí náà àti ìwẹ̀ ìkọ̀kan wa wípé ká gbìyànjú láti máa ṣe ẹ̀mí ara wa lóore àti iṣẹ́ dáadáa lẹ́yìn tó yẹ wípé ká fi bọ́lọ̀ ọ̀bá pàdé. Ibi tá a ti lọ òun náà ni ìmọ̀ gbàgbẹ́ ọjọ́ mẹ́ta nínú gbogbo oṣù. Àdébí ní bẹ́ẹ̀ bá ti fi gbà ọjọ́ mẹ́ta nínú gbogbo oṣù. Àdébíwé nígbà ọdún tó lè parí ẹ̀san wípé ẹ̀fí ọdún kan ti gbà rẹ̀. Òun náà lọ́wọ́ jẹ́ ẹ̀sẹ̀ yìí. Wọ́n ní bákan náà ẹ̀gbà ọwọ́ wá ní ìtọ́jú wípé àdìsọ́lẹ̀ sáà. Ó ṣe ọ̀kan náà oṣù ábà tí ń ṣe àbẹ̀dá nínú àmọ́. Ó ṣe ọ̀gẹ̀ jẹ́ pé àdéhùn yìí wọ́n yẹ ká gbé wá lórí káfí sàlàyé tó ń tọ́sẹ̀ lórí àdéhùn yìí. Torí pé àbúlá yìí wọ́n jẹ́ tó jẹ́ pé kí wọ́n ṣubú kòkòrò sí i dáadáa. Ọwọ́ á sì lè rí pé bí mo ṣe jẹ́ ọ̀dọ̀ tó yìí la àsùnmọ́nà nàárọ̀ wà lá àsùnmọ́nà láyà máa ń ṣe. Ọwọ́ afọlọ́ òdúrà pé níbi tó o bá sì ní òde gbogbo tó kù tó mọ̀ ọ́ lò ló sẹ̀mí wà lọ́ọ̀lì gbogbo ọ̀sán àwọn báyìí òun ní jẹ mọ́ àwọn ènìyàn tó wọ́n kíkà. Kódà gbogbo òun ó ní òun ò ní fi pa òun mọ́. Kí ló wọ́n máa fi ṣe? Ó ní ìrù wọ́n máa fi kí fọ́lọ̀ ọ̀ba. Jẹ́mọ̀ kí ní tàn wà lọ́ọ̀lì ní fi ń tàn máa ìkí ọlọ́wọ́ ọba. Abẹ́rẹ́ náà nígbà tí ìtọ́ sọ yìí bàbá rẹ̀ wá gbọ́ ọwọ́ àlùsùn ní ìtọ́ máa ní àbúlá ìtọ́ sọ ní ti. Àdàbí wá sí ọwọ́ àgbà máa ń gbé sí àbúlá. Ọba tí wọ́n ṣe bẹ́ẹ̀ nínú ọba ṣe ní wípé àwọn ọjọ́ mẹ́ta ìkú lè ṣàlẹ̀. Ó ti fọ ọgbọ́n àgbà rẹ̀ mẹ́ta títí ọbẹ̀ ní ládàá pé ojú ọdún tó ti gbà rẹ̀ ní ìsàkúnlẹ̀. Wọ́n á ní wọ́n ní ọ̀nà tó rọrùn jù tí ò ní ní ọlá. Máa gbà rẹ̀ ọjọ́ mẹ́ta ní gbogbo oṣù. Ó lẹ́sìn ní pé ojú ọdún tó ti gbà rẹ̀. Ṣùgbọ́n àbúlá yìí ọ̀tà kọ́mánà nínú owó náà ní ọ̀dọ́ ní ilé àdébí mo lè gbà wẹ̀ fún mọ́tò ọ̀sán yìí lọ. Àdé ló ń mú ṣùgbọ́n àsìkò lè gbà wá lọ́jọ́ lọ. Tọ́ba dìgbà ní wọ́n bá ká àdéhùn wá. Mo lè mú àdé ìfowópamọ́ àti wá sáyà lẹ́kùnrẹ́rẹ́ àtúntò sí àdé. So ní sókè àdébí wá ń sọ fún àbílá yìí wípé ìyá àbílá ìtọ́ ọ̀bá ṣe. Òun náà ní pé gbà wẹ̀ ọjọ́ mẹ́ta nínú gbogbo oṣù. Àdébí ní tọ́ba ti fi ṣe lẹ́yìn ọmọ ẹ̀mí ẹ̀sán wípé onídìí ọdún òun náà ní ká lé ilé ẹ̀rọ wá sí wa. Àdàbí ni sùn ní kó lè ṣàkàrí tàbí àtàlàyà. Gba àwẹ̀ mẹ́ta nínú gbogbo oṣù. Àwẹ̀ mélòó àwẹ̀ mẹ́ta nínú kí ni oṣù kọ̀ọ̀kan. Àdàbí ni tọ́ba fi sílẹ̀ fàkí nàlẹ́ àṣàdáda ní àṣìṣe àṣìṣe hà. Torí pé kọ́lọ̀ wò wípé dáadáa kan tí ọba ṣe ẹ̀san mẹ́wàá òun náà yóò máa jẹ́ tiẹ̀ wà dáàlì tàbí dùn síyá àrídà. Eléyìí yóò máa jẹ́ wípé odidi ọdún kan ló fi gbà wọ̀. Àdàbí ìdí àbílá ìyàwó kí sáà kì í síbẹ̀. Ṣùgbọ́n nígbà táwọn ti sọ fún ìgbà bí àbílá ìkó sọ wọ́n ti jà bẹ̀rẹ̀. Wọ́n ní bákan náà ara àwẹ̀ káàkiri náà gbà tó jẹ́ àwẹ̀ àgbàdo rẹ̀.
òun náà ní síyáàmì tis'in uwal min dhil-hijjah. Ànábì ní ó lẹ́kọ̀ọ́ fún yín láti máa gba ààwẹ̀ ọjọ́ 9 nínú oṣù dhil-hijjah. Náà ni ayàwó àkúlẹ̀ kan. Torí wípé kí ló fà ọmọ ọba fi àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí òfin ìbúra pé ẹni mú mi ní ọjọ́ mẹ́wàá yìí ọ̀wọ́ ọjọ́ gbogbo bí lọ́dọ̀ lọ́wọ́ bá ní. Kódà tí a lè sọ̀tà tó tó kó yíwá wípé àwọn ọjọ́ mẹ́wàá oṣù dhil-hijjah yìí Ànábì ní kò sí sí olóore kan tí èèyàn lè ṣe tó lé lóore tó àwọn sẹ́ẹ̀tì àtàsí náà ọjọ́ mẹ́wàá yìí. Ànábì ní àyàfẹ́ tó jẹ́ wípé ọwọ́ apalẹ̀ mọ́ ọwọ́ lọ sójú ogun ọlọ́wọ́ bá gbogbo dúkìá tó kó tá ilẹ̀ iṣẹ́ fún oko dání nígbà tó wá di ojú ogun ọlọ́wọ́ bá pẹ̀lú àníyàn dáadáa ọtán síbẹ̀ gbogbo dúkìá rẹ̀ ọtán síbẹ̀ Ànábì ní àyà irúfẹ́ tó jẹ́ wípé ó lè máa rí ẹ̀sìn nípa ṣiṣẹ́ dáadáa nínú kí àwọn tó bẹ̀rẹ̀ wáyé. a lè mọ̀ bọ́jọ́ sí tóbi tó ilẹ̀ náà wá tó wá ní wípé àwọn olùmọ̀ tó wá sí ìyá pẹ̀lú gbígbé ajẹ́pẹ́ tó òun lẹ̀ láti lọ́lẹ̀ àti àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá ìwọ ló lóore jù. Abẹ́rẹ́ ìjọba wọ́n ní ọjọ́ mẹ́wàá àbí àdébísà yẹn gbogbo sí abẹ́ ẹ̀kọ́ ni àti tó tí mo sọ lẹ́sìn. Ọlọ́run ọba náà wá ní pé a pé lẹ́yìn ìdájọ́ ìkọ́lẹ̀ wọ́n yìí ìwé mi àìsà pé òun lẹ̀ láti lọ́lẹ̀ òun kan tá à ń sọ yìí. Àlàbí ni ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ. Tí wọ́n máa jẹ́ bí 83 years àti oṣù mélòó kan. Àti ilẹ̀ ẹ̀kọ́ ni kò sí rí náà lọ. Àwọn olùmọ̀wá jẹ́ kó yíwá pé èwo lára àti ọkọ̀ lára méjèèjì. Wọ́n wá lọ́wọ́ ayé ẹgbẹ́. Wọ́n ní òsì èméjì bẹ̀ nígbà bá sọ pé nípa òwúwo ló ń lò ní gbogbo ìṣẹ̀lẹ̀ wa. Wọ́n ní òwú náà láti kọ́ lẹ́kọ̀ọ́. Táàbà wọ́n sọ pé ọ̀sán wo ló fi dáa jù nínú gbogbo ọ̀sán táàbà ló ṣẹlẹ̀ wa tí ìyá ti fi ṣiṣẹ́ olóore. Wọ́n ní àwọn ọjọ́ mẹ́wàá oṣù dhil-hijjah. Ṣùgbọ́n àwọn àbá wọn ò sọ wípé kéde lọ́dà ni. Ṣùgbọ́n wọ́n mú àwọn òwú ọ̀pọ̀ jáde nísàlẹ̀ rẹ̀. Wọ́n ní ara àpèjúwe ta lè wò. Òun náà ní pé tá a bá lè kó lẹ̀ láti kọ́lé. Wọ́n ní òwú kan péré ni. Tó bá fi lé bọ́mọ̀ yẹn lọ́wọ́, ó bọ́mọ̀ yẹn lọ́wọ́ péré, ó tún jọ lọ́mọ yẹn. Ṣùgbọ́n oṣù dhil-hijjah àti ọ̀sán rẹ̀ àti òru rẹ̀ àwọn ọjọ́ bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ ìyẹn ti ṣe olóore. Abẹ́ẹ̀kọ́ ni tí òru kan tó bá fi bọ́lá yẹn lọ́wọ́ kò ti bọ́ọ̀lù. Nínú ọjọ́ mẹ́wàá ọjọ́ kan bá wọ́ ọjọ́ mi ìyẹn ti ṣe olóore. Àbẹ́ẹ̀kọ́ ni ó ṣe rí nù. Bákan náà òru tó jẹ́ òru kan ètò ṣe gbogbo sí olóore láti lè fi ṣe. Àbẹ́ẹ̀kọ́ ni nígbà tó di wá lè ṣe ṣùgbọ́n ọ̀sán tó gbogbo sí olórí láti fi ṣe lápèjúwe àlẹ́bí ọlọ́ọ̀bá ní òun lẹ̀ láti kọ́ ní abẹ́ ẹ̀kọ́ ni nǹkan dájú lọ́dọ̀ gbogbo àwọn òbí ni pé ààyè fi òun àìfíkàwọ̀ àbísáwọ̀ òun dáwọ̀ lára sí olórí láti pé àlẹ́bí gbogbo ọlọ́ọ̀bá ìlànà wà ààyè fi òun dáwọ̀ ṣùgbọ́n ètò ọjọ́ ọ̀sán ọjọ́ mẹ́wàá àlẹ́ fi gbà wé tiẹ̀ alẹ́ gbàwé bẹ́ẹ̀ alẹ́ sọ́dákọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n òun tẹ̀ ajẹ́pẹ́ ìmọ̀lẹ̀ gbàwé tí ààrẹ sì jẹ́ ara wọn sí olóore tó ń tóbi lọ́dọ̀ náà wọ́n bá wọ́n ní ajẹ́pẹ́ àgbọ̀nà pípé ajẹ́pẹ́ tó oṣù ìrìnàjà wọ́ oṣù lápàlẹ́ yìí. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí bá nínú àgbà ìkà tó pọ̀ fáwọn àpapàdà sẹ́yìn pé lóòótọ́ kápọ́ọ̀tì pé pápá ní òwú lọ́dà wọ́n ní òwú nàìjíríà tó fọ́ ní òwú. Ṣùgbọ́n tá a bá sọ wípé ọ̀sán wo lọ́dà bọ́ọ̀sì lò wọ́n ní àwọn ọjọ́ mẹ́wàá oṣù dhil-hijjah. So àwọn àpèjú kékeré káwọn àfọwọ́ àwọn àti ìsàlàyé káyọ̀ fún máa ń yàgò láì méjèèjì kú náà lélẹ̀. Ní sókè ní ọwọ́ parí. Wọ́n ní lára àwẹ̀ tó wá tún lẹ́kọ̀ọ́ kí á gbà. Òun náà ni ká tó gba àwẹ̀ nínú oṣù Muharram. Wọ́n bọ̀ wọ́n bá wòye àwẹ̀ oṣù púpọ̀ wípé ó lóore fún òmìnir láti ṣojú gbogbo láti máa gbàlẹ̀. Bákan náà lára àwọn àwẹ̀ tí tó bẹ ní ẹni ṣojú gbogbo àti máa gbà. Òun náà ni ìmọ̀ gbà àwẹ̀ lọ́jọ́ kan kéèyàn wọn sí lọ́jọ́ kan. Wọ́n gbà rẹ̀ lónìí kí n sì lọ́la kí n gbà rẹ̀ lọ́tùlá ìyẹn máa sí bẹ́ẹ̀. Wọ́n ní kódà àwẹ̀ ànábì Dáúdù ni. Torí pé gbogbo àwọn ànábì kan ti lọ, gbogbo ọlọ́wọ́ bá fún lóògùn ní ìyẹn pé wọ́n yàtọ̀ sí tiwa. Àwẹ̀ tí wọ́n lọ́wọ́ sí ìdáàbò.
So wọ́n gbà lọ́jọ́ kan ó sì lọ́jọ́ kan wọ́n gbà lọ́jọ́ kan ó sì lọ́jọ́ kan àyàfi bí ọjọ́ kan. Ṣùgbọ́n àlùkùmọ̀ tiwa ọlọ́run bá bá àti wá papọ̀ wípé ojú oṣù kan òun kẹ̀kẹ́ láti ẹ̀ka tẹ̀lé tẹ̀lé. Kódà èyí tí ọ̀bà tó lágbára ti gbà ogun lẹ́nu láti gbà nígbà yìí. So ní sókè eléyìí jẹ́ ní díẹ̀ fún wa nípa ìwọ̀n sí púpọ̀ òòrùn ti máa gbà wá. Látàrí tí ààrẹ ṣe jẹ́ àwọn sí olóògbé yẹn kóbí ní ìjà ìrírí ojú ọlọ́ọ̀wà abẹ́rẹ́ ọ̀gá kó wá jẹ́ kí gbogbo sí olóògbé náà kọ́ ọ̀fẹ́ ọ̀kan wa kó wá jẹ́ ká mọ̀ ní káyọ̀ tẹ̀lé kó jẹ́ ká máa mú káyọ̀ tẹ̀lé sí wá lọ́wọ́ sí ìjọba ìtàgé ìsúnjọ́ ìgbà ìgbàlá wọ́n kà náà ọ̀dà ìgbà fúsànà wọ́n ní ìlànà ìfọ̀lánà wọ́n tọ̀ ọ̀hánà أنا كنا من الخاسرين اللهم اغفر لنا وارحمنا وانصرنا اللهم تقبل صلاتنا وقيامنا وركوعنا يا رب العالمين يا ارحم الراحمين يا ذا الجلال والاكرام يا اكرم الاكرمين قل اسماء